Welcome to Culture Africa TV. Ẹ káàsán o, ẹ káalẹ́, ẹ káàárọ̀ níbikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ ti tèmi ni Ọ̀yáwándé Àjọkẹ́. Mo jẹ́ olórin tí mo fẹ́ kọrin ní ọdún ìyá wa Ọ̀ṣúnìkẹ́ Àdùnní Onísọ̀pọ̀nà. Ọdún wa à ń ṣe ìdúpẹ́ fún gbogbo ìgbárùmọ̀lẹ̀ láti tó fi ṣọ́ wa láti bẹ̀rẹ̀ ọdún yìí títí dópin ọdún yìí. A ní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìgbárùmọ̀lẹ̀ àti Bọ̀ṣún, Ọbàtálá, Ọya, Ṣàngó, Ògún, Èṣù, gbogbo orúmọlẹ̀ láti bọ́. Elédùmarè adúpẹ́ pò ṣọ́ wa títí dé ní báyìí. Orúkọ mi ò yí padà, èmi ni Ọ̀yáwándé Àjọkẹ́. Thank you. Orúkọ mi ni Yèyé Ṣọlá Animashaun, ìyá gbogbo lóríṣà Ọbàtálá láti ìlú Ilé-Ifẹ̀, tí mo jẹ́ olórí ẹgbẹ́ Ìwà-Rẹ̀fà Association obìnrin pátápátá. Àwa bá ìyá olóríṣà Àdùnní tó jẹ́ táyé ṣe nínú ẹgbẹ́ Ìwà-Rẹ̀fà. Ó ń ṣọdún lénìí, ó ń dúpẹ́ ọdún, òun la wá torí ẹ̀ wá la ṣe wá bá ṣe. Adẹ̀gbà ládùúrà yìí pé ìgbárùmọ̀lẹ̀ olùkọ̀tún gbárùmọ̀lẹ̀ olùkọ̀tún kò ní jẹ́ kélé ìjà ṣe mọ́, kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe, ó ti ń ṣe. Èyí ìpapò tún wá gbé wá sí inú ilé bàbá ẹ̀ pàápàá pé kán lè mọ bóun tún ṣe é ṣe tó níta, kí àwa tá a wà mọ́ níta náà ká tún mọ bó tún ṣe tó nínú ilé. Òun la ṣe wá bá aṣọdún lè la ṣe wà nílùú Ọ̀tà ní Ìta Ọ̀tún. A máa ti dúpẹ́ f'Olódùmarè torí pé ìṣẹ̀ṣe ti kúrò ní ohun tá à ń gbé pamọ́. Gbogbo èyí tí wọ́n fi rọ́bò lójú, irọ́ ti ṣí, kò sẹ́ni tó fẹ́ kán tàn ń jẹ mọ́. Yálà nínú ẹ̀sìn kan ni àbí èkejì ni ìṣẹ̀ṣe làgbà, òun là ń gbé lárugẹ. Òun bó ṣe wá ń gbé wá tó la ṣe máa ń gbé lárugẹ. Ẹ rí pé ìyá yìí ní ọjọ́ èní báyìí ó ń ṣe wẹ̀jẹwẹ̀mu ni, ó ń dúpẹ́ ni, ó ti fún irúnmọlẹ̀ Olùkọ̀tún lóúnjẹ, ó ti fún irúnmọlẹ̀ Olùkòsì lóúnjẹ nítorí pé wọ́n ń gbé, nítorí wọ́n jẹ́ kílé ẹ̀ rójú, wọ́n jẹ́ kílé ẹ̀ ráàyè, wọ́n ń gbọ́wọ́ ẹ̀ ṣiṣẹ́ fáwọn èèyàn tí àwọn èèyàn dẹ̀ ń dúpẹ́ láti ìlú òyìnbó. Kékeré olórìṣà ó ti wà tipẹ́ tó jẹ́ pé bẹ́ẹ̀ làwọn òyìnbó ṣe mọ̀ káàkiri kó tó kan Nàìjíríà yìí. Ó ṣe pàtàkì ká máa gbé ìṣẹ̀ṣe lárugẹ nítorí pé òun ló lè gbè wá, òun ló sọ wá dọ̀tun, òun la lè dúró lé lórí báyìí tó ń jẹ́ káyé rójú kó ráyè. Nàìjíríà bá ti burú jù báyìí lọ tí ò bá jẹ́ oníṣẹ̀ṣe. A ṣe sọ pé dandan kan mọ̀ wá báyìí, tó bá yá wọ́n á tún mọ̀ wá jù báyìí lọ. A dúpẹ́. Ìmọ̀ràn tí mo kàn máa gbàjọba ni pé kán má jẹ́ kó pẹ́ jù, kí wọ́n tó gba ìṣẹ̀ṣe láàyè dáadáa, kán má faṣọ bò ó, kán má fọwọ́ bò ó, kán má ṣe nǹkan tó jẹ́ wípé ẹ̀sìn kan làwọn fẹ́ fi bojú, tí wọ́n fẹ́ máa fi pa ìṣẹ̀ṣe mọ́lẹ̀. Tí gbogbo nǹkan tíjọba ń ṣe yẹn, tí wọ́n bá ń gbójúlé Ògún, tó ń gbójúlé Ṣàngó, tó ń gbójúlé Fáni, wọ́n á rí pa yá lójú, wọ́n á rí pa nírọ̀rùn nítorí nǹkan táwa gbójúlé ni. Lórí ilẹ̀ lásán téèyàn bá dalẹ̀, ilẹ̀ ẹni náà máa bálẹ̀ lọ ni. Orúkọ mi ni Abawo Adéwọlé Adéníyì Oríyọmí tí gbọ́n yóò mọ̀ sí ìràwọ̀ àgbáyé. Eléni à ń ṣe ọdún ọpẹ́ fún gbogbo òrìṣà. Abọ Ọ̀ṣun, Ọya, Ṣàngó, oríṣiríṣi òrìṣà ti ìdílé wa, ti ìdílé ìyá, ti ìdílé bàbá, òun la kó pọ̀jù tá a bọ̀. A jẹ́ ní ìgbàgbọ́ pé nípa ti òrìṣà bíbọ ká máa dúpẹ́ fòòṣà náà. Ohun tó dáa ni, ohun ire ni, ó máa ń jẹ́ kí orí òòṣà wú láti ṣe ìrànlọ́wọ́ àti ìlọ́po oore tó ṣe fún wa ní ọdún yìí, ní ọdún tó. Ẹ mọ̀ ìṣẹ̀ṣe, ohun tẹ́mi mọ̀ ní ìṣẹ̀ṣe ni pé ohun tí a ṣẹ̀ṣẹ̀ máa ṣe, ohun tá a ti ń ṣe nígbà tó ti pẹ́, ohun àìṣẹ̀ṣẹ̀ ṣe, ohun ni ìṣẹ̀ṣe. Gbogbo alamọ̀pá légún, alóòṣà, alóró. Nípa òòṣà bíbọ, àwọn màláìka ti wà nìyẹn. Àwọn náà ń gbé àdúrà wa lọ sí ọ̀dọ̀ Olódùmarè. Bẹ́ẹ̀ bá nílé ìyá nílé bàbá. Ẹlòmíì òòṣà lé ìyá ẹ̀ ló yẹ kó lọ bọ́. Ẹlòmíì òòṣà lé bàbá ẹ̀. Ṣùgbọ́n ẹ mọ̀, oríṣiríṣi ẹ̀sìn ló ti gba gbogbo ìmọ̀ yìí kúrò ní ọwọ́ àwa tá a jẹ́ ọ̀dọ́ àti bàbá àti ìyá mi. Débi pé bàbá máa ní ká má lọ lé wa o, àwọn àjẹ́ wà ń lé wa o, ìyá wa máa ní ká má lọ lé wa o,
àwọn àjẹ́ wà nílé wa o ṣùgbọ́n nígbà míì àwọn òrìṣà tó wà ń bẹ̀ ńkọ́ ẹlòmíì orí ẹ̀ wà lọ́wọ́ òòṣà ẹlòmíì orí ẹ̀ wà lọ́wọ́ Ifá àmọ́ báwo la ṣe máa mọ̀ láti pé awádìí àbí ká dábàá ká béèrè sí òrìṣà ohun tó dání gbogbo tá a bá ṣe lénìí òun ló máa di ìtàn lọ́la bó ṣe rí nìyẹn. lórí ìṣẹ̀ṣe tá à ń ṣe yìí ọdún tá à ń ṣe yìí ó ṣe pàtàkì fún wa tó gbogbo èèyàn kan ló mọ̀ gbogbo èèyàn kan ló mọ̀ èmi tẹ́ rí mo kéwú mo sáké àlùkùránì ní Kaduna mo padà kàn fá nítorí pé mo rí pé ẹ̀tàn jẹ ló wà ní gbogbo nǹkan tá à ń ṣe nínú ẹ̀sìn Islam ṣùgbọ́n ìṣẹ̀ṣe orírun àwọn baba wa ló ti jáde kò dẹ̀ sí rọ́ńbẹ̀ tífá bá balẹ̀ ìjọ tífá bá balẹ̀ á rí ń wí ṣùgbọ́n àwọn kan wà wọ́n bìlí pé kò sí ìṣẹ̀ṣe ṣùgbọ́n ìwọ tí o bá mọ̀ pé ìṣẹ̀ṣe wà gbìyànjú gbogbo nǹkan tó bá fẹ́ ṣe láyé ẹ̀ máa fi tó irúnmọlẹ̀ létí kó máa fi tó babaláwo létí kò síbi tí ò sékè o kò síbi tí ò sọ́dàlẹ̀ ó wà nù babaláwo ó wà nù àfáà ó wà nù àwọn kìrìsìtẹ́nì ṣùgbọ́n ẹ jẹ́ ká gbé ìṣẹ̀ṣe àṣà wa ká gbé ẹ̀sìn wa ká gbé ní arugẹ nítorí lọ́dọ̀ tèmi o irọ́ ni pé wọ́n gbé mùsùlùmí wọ́n gbé kìrìsìtẹ́nì wa o ẹ̀sìn tiwa ẹ̀sìn tí a mọ̀ tó dẹ̀ da tó jẹ́ pé látijọ́ ta ti ṣe ní Nàìjíríà a kábàámọ̀ rí ṣùgbọ́n máa ká máa ẹ̀sìn kan dé kún wá dàrin wa rú àdúrà wa gbà àní rí bá ti ṣe àrí bá ti ṣe àní a máa rọ́nà gbégbà aburú ayé kò ní jẹ́ tiwa o lágbára Olódùmarè ọdún ta tún ṣe lénìí lágbára onílé lágbára lílé mi ò gbọdọ̀ lágbára àwọn òòṣà olùkóso àyàrá náà àkàtà yẹri gbogbo ara máa rí nǹkan gbé ṣe o kábíyèsí. orúkọ mi ni Adédayọ̀ Lọ́bàtálá a wà lọ́dọ̀ ìyá mi Ṣànpọ̀nná Àdùnní Oníṣànpọ̀nná ọ̀dọ̀ wọn la wà báyìí. Ìṣẹ̀ṣe dá lọ́pọ̀lọpọ̀ ó jẹ́ nǹkan tó jẹ́ kí àwọn tó ti sọnù kán padà wálé. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé ó jẹ́ kéèyàn mọ ìpín tó gbé wá sí ilé ayé ó dẹ̀ dáa kéèyàn mọ irú ọmọ tó jẹ́ ilé ayé ó dẹ̀ dáa ọmọ ẹlẹ́gbẹ́ wà lóríṣiríṣi àwọn èèyàn wà tó pé wọn ò mọ̀ bí ọmọ Ọ̀ṣun ni wọ́n bí ọmọ Bàtálá lọ wọ́n nísìnyí ọ̀làjú ti wà débẹ̀ tó fi pé àwọn ti ń ṣe níṣe tó dáa ìyá mi Àdùnní Oníṣànpọ̀nná. Fún àǹfààní gbogbo ẹ̀yin aráalé orúkọ tèmi ni Àdùkẹ́ Ọ̀yádára Olórìṣà a tún lè pè báyìí Ọ̀yádára Àdùkẹ́ Olórìṣà a wà ní ìdúpẹ́ gbogbo òrìṣà ìyá mi Àdùnní Oníṣànpọ̀nná 001 nílùú Ọ̀tà. So mi ní púpọ̀ láti sọ fún àwa àtọkùnrin àtobìnrin pé ká gbìyànjú àti gbé ìṣẹ̀ṣe lárugẹ torí ìṣẹ̀ṣe làgbà kò sí nǹkan téèyàn lè fi. ọmọ tuntun ní máa pọ̀ ajọ́ tuntun ní máa rọ̀ ọmọ tuntun ní máa pọ̀ ìṣẹ̀ṣe sọ̀rọ̀ ọmọ bá ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ààrẹ ọmọ bá ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ọmọ bá ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ọmọ bá ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ààrẹ ọmọ bá ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ọmọ yóò sọ̀rọ̀ ní aládé kojú aládé kojú aládé kojú aládé
èsì tó bá